ọ̀rọ̀ rèé o àwọn afurasí tọ́wọ́ tẹ̀ ṣàlàyé bí wọ́n ṣe pa òṣìṣẹ́ FRSC àti ọmọ rẹ̀ tí wọ́n jí gbé lóògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger fi gbòòrò òfin gbé àwọn afurasí 11 fẹ̀sùn fífọmọ ṣe òwò ẹrú. Gbogbo nǹkan tí mo ní láyé ni mo ná sórí àrùn túmọ̀ inú ọpọlọ tó ń ṣe mí, àmọ́ ọpẹ́ ni f'Olúwa tó dá ẹ̀mí mi sí. Bísọ́lá Badmus ló sọ̀rọ̀ ọpẹ́ bẹ́ẹ̀. Láti ìgbà tí Emmanuel ti wá ké sí Ọlọ́ládé ló ti dàwátì l'Ógbómọ̀ṣọ́. Ọ̀kadà Ọlọ́ládé ló gbé padà, wọn ò jọ padà wálé. A ò rí Ọlọ́ládé o, mọ̀lẹ́bí Lọ́ládé ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Òfin ṣẹ̀ríà wà lára nǹkan tó ń fa ìṣekúpani Kristẹni ní Nàìjíríà. Ẹgbẹ́ ìgbìmọ̀ Council on Foreign Relations ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kọ́wọ́n gógó owó bébà ò tún gbòde o pẹ̀lú bí báńkì àgbà ilẹ̀ wa CBN ṣe ti mú àdínkù bá owó gbígbà síta. Ìdí rèé o tó ṣe ṣòro láti tọpinpin àwọn agbésùnmọ̀mí. Iléeṣẹ́ ààrẹ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn agbébọn tó ṣekú pa èèyàn 3 níjọba ìbílẹ̀ ìlà oòrùn Yàgbà. Ìjọba ìpínlẹ̀ Kogi kéde kónílé-ó-gbélé láwọn ìjọba ìbílẹ̀ kan nítorí ètò ààbò tó mẹ́hẹ̀. Láti ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí, ìjọba gbọ́dọ̀ ní àkójọpọ̀ orúkọ gbogbo aráàlú lórí ẹ̀rọ kọ̀ǹpútà. Ajagunfẹ̀yìntì Christopher Musa ló sọ bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìdí ọ̀rọ̀ rèé o àwọn afurasí tọ́wọ́ tẹ̀ ṣàlàyé bí wọ́n ṣe pa òṣìṣẹ́ FRSC àti ọmọ rẹ̀ tí wọ́n jí gbé lóògùn. Lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun fi ojú àwọn afurasí 3 kan hàn fáwọn akọ̀ròyìn lórí ikú òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó tìjọba àpapọ̀ FRSC Lásìsì Fúnmiláyọ̀ Olúwamáyọ̀kún àti ọmọ rẹ̀ Lásìsì Ṣẹ̀wà. Ẹni ọdún 48 ni wọ́n pe Lásìsì Olúwamáyọ̀kún nígbà tí ọmọ rẹ̀ Lásìsì Ṣẹ̀wà jẹ́ ọmọ ọdún 12. Fájẹ́mirókùn Victor ẹni ọdún 38, Gbóyèga Dáramọ́lá ẹni ọdún 19 tí wọ́n tún pè ní Abẹ́rẹ́ Ifá àti Sunday James tóun náà jẹ́ ẹni ọdún 18 ní àwọn afurasí 3 tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀. Nígbà tí ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gothan sọ̀rọ̀ lásìkò tó ń fojú wọn hàn nílùú Òṣogbo, ó ṣàlàyé pé ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2025 ní ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn nígbà tí àwọn kan wá fi ẹjọ́ sùn ní iléeṣẹ́ wọn tó wà ní Ìkòyí. Ẹjọ́ tí wọ́n mú wá ni pé ẹnìkan tó ń jẹ́ Fájẹ́mirókùn Victor ẹni 40 ọdún di àwátì láti ọjọ́ 2 oṣù kọkànlá lẹ́yìn tó rìnrìn àjò láti ìlú Òṣogbo lọ sí orí òkè àdúrà tó wà ní Ìkòyí fún ètò àdúrà. Gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Victor ló ti kú tó sì jẹ́ pé gbogbo akitiyan láti tọpinpin rẹ̀ ló já sí pàbó. Lẹ́yìn èyí ni wọ́n taari ẹjọ́ náà lọ sí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìjínigbé láti ṣe ìwádìí tí wọ́n sì ṣàwárí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla rẹ̀ lójú ọ̀nà márosẹ̀ Ìbàdàn sí Ifẹ̀ lásìkò ìwádìí wọn. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọnú gbogbo igbó tó wà lágbègbè náà ṣùgbọ́n tí wọn kò kófìrí ohun tó jọ mọ́ ìjínigbé. Ṣùgbọ́n ìwádìí síwájú sí i ló jẹ́ kí wọn ó ṣàṣeyọrí lọ́jọ́ 16 oṣù kọkànlá. Gothan fìdí rẹ̀ múlẹ̀ pé ọjọ́ náà ni wọ́n fọwọ́ síkùn òfin mú Gbóyèga Dáramọ́lá ẹni tí wọ́n pè ní Abẹ́rẹ́ Ifá tó jẹ́ babaláwo tó sì jẹ́wọ́ pé ẹnìkan tó ń jẹ́ Fájẹ́mirókùn Victor jẹ́ ọ̀kan lára àwọn oníbàárà rẹ̀. Ó sọ pé ọjọ́ 2 oṣù kọkànlá tí Victor kúrò nílé ló mú obìnrin kan àti ọmọ rẹ̀ wá láti fi ṣètùtù ọlà tó sì pa àwọn méjèèjì. Bákan náà ló tún dárúkọ àwọn mìíràn tí wọ́n jọ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà: Sunday James, Kẹ́hìndé àti Ìdòwú. Ju gbogbo rẹ̀ lọ, Dámilọ́lá ló mú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lọ sí odò adágún Ẹ̀sà Odò lọ́jọ́ 17 oṣù kọkànlá níbi tí wọ́n ti ṣàwárí òkú Olúwamáyọ̀kún tí wọ́n sì rí i pé ọ̀pọ̀ ẹ̀yà ara rẹ̀ tó ṣe pàtàkì ni wọ́n ti gé lọ. Ó ní èyí ló jẹ́ kí ìwádìí tó ń gbé wọn lọ sípínlẹ̀ Èkìtì níbi tí wọ́n ti mú Sunday James níbi tó sá pamọ́ sí tó sì jẹ́wọ́ pé òun lòun dúnbù ìyá àti ọmọ lábẹ́ àṣẹ ọ̀gá rẹ̀ tó jẹ́ babaláwo ìyẹn Abẹ́rẹ́ Ifá. James náà ló mú wọn lọ sínú igbó tí òkú Ṣẹ̀wà ọmọ ọdún 12 náà wà tí wọ́n sì ti yọ àwọn ẹ̀yà ara rẹ̀. Ó láwọn ti kó àwọn òkú náà lọ sí ilé ìgbókùsí ti àwọn olùkọ́ni ti UNI Ìlọrin. Bákan náà ló sọ pé àwọn ọlọ́pàá Interpol ló mú Victor ní orílẹ̀-èdè Ghana tó sálọ kó tó di pé wọ́n fà á lé àwọn lọ́wọ́. Abẹ́rẹ́ Ifá
ọ̀kan nínú àwọn afurasí tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ Dáramọ́lá sọ pé ẹ̀sùn apààyàn ni wọ́n fi kan òun nígbà tí wọ́n fọwọ́ síkùn òfin mú òun. Ẹnìkan tó ń jẹ́ Dáre ló mú Victor wá sílé ọ̀dọ̀ òun tó sì máa ń wá sílé ọ̀dọ̀ òun ní gbogbo ìgbà. Oṣù tó kọjá lọ ló sì pe òun pé òun fẹ́ bá òun sọ̀rọ̀ tó sì wá sílé òun fún ọ̀rọ̀ náà. Òun pẹ̀lú Dáre yìí ni wọ́n jọ wá sílé òun. Wọ́n ní kí òun mú fóònù òun rìn jìnnà, òun náà sì mú fóònù òun jìnnà. Ó sì ṣàlàyé pé òun lọ sí ọ̀dọ̀ àáfàá kan tó sọ pé obìnrin kan tóun fẹ́ ní Abẹ́òkúta ló ń lo ògo òun àti pé bí obìnrin náà kò bá kú òun kò lè rí ògo òun lò. Ó sọ pé nǹkan ti bàjẹ́ fóun kọjá sísọ, tóun sì sọ fún un pé tó bá tó àsìkò tó fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe kó wá yọjú sóhun. Síwájú sí i ló fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ilé ìwòsàn lòun wà lọ́jọ́ kìíní oṣù kọkànlá lọ́dọ̀ ìyàwó òun tó ṣẹ̀ṣẹ̀ bímọ tí Victor fi bẹ̀rẹ̀ sí í pe òun lórí fóònù wípé òun ti wà nílé ọ̀dọ̀ òun. Agogo 8 alẹ́ ló dé ọ̀dọ̀ òun lọ́jọ́ náà tóun sì sọ fún un pé àwọn kò lè ríra nítorí òun wà níbì kan àti pé ó di ọjọ́ kejì káwọn tó lè ríra. Tóun sì ní kó lọ wá hòtẹ́ẹ̀lì kan sùn sí. Nígbà tó sì di ọjọ́ kejì ló mú obìnrin náà àti ọmọ ẹ̀ wá. Ó ní ṣé kóun pa àwọn méjèèjì, tóun sì sọ fún un pé kò lè pa wọ́n sílé ọ̀dọ̀ òun. Lẹ́yìn náà lòun bá pe Górítẹ́ àti Ìdòwú láti wá bá òun. Ṣùgbọ́n kí òun tó dé láti ilé ìwòsàn tí òun lọ, ifá kan tí wọ́n ń dá lọ́wọ́ sọ fún òun pé kí òun ó má ṣe nǹkan tí Victor fẹ́ ṣe. Àmọ́ ìgbà tó yá ni wọ́n mú àwọn méjèèjì lọ sínú igbó láti lọ pa ọmọ àti ìyá. Ó ní òun ò bá wọn lọ́wọ́ sí i, ṣùgbọ́n ohun tí òun fi jẹ̀bi ni pé òun ni òun pe àwọn méjì tí wọ́n ṣe ìrànwọ́ láti pa wọ́n. Victor, afurasí tí wọ́n ló jí Olúwamáyọ̀kún àti ọmọ rẹ̀ Ṣẹ̀wà gbé láti pa wọ́n sọ̀rọ̀. Ó sì jẹ́ kó di mímọ̀ pé ọdún 2024 lòun pàdé obìnrin náà ní orí òkè Ògo-Olúwa. Ó ní òun àti Olúwamáyọ̀kún jọ yan ara wọn lálẹ́ ni. Látìgbà náà kó tó di pé nǹkan bẹ̀rẹ̀ sí yí bírí fóun tó di pé gbogbo dúkìá tóun ní ló ń parẹ́ mọ́ òun lójú. Ọ̀dọ̀ abẹ́rẹ́ ifá ni òun ti lọ ṣe ìwádìí nípa ohun tí òun fẹ́ ṣe tí òun sì fi fọ́tò obìnrin náà hàn lórí fóònù láti bá òun fi ifá béèrè sí abẹ́rẹ́ ifá. Abẹ́rẹ́ ifá ló sọ pé kí òun ó mú obìnrin náà wá bá òun. Abẹ́rẹ́ ifá sọ pé tí òun bá mú obìnrin náà wá àwọn yóò pa láti fi ṣètùtù ọlà fún òun àti pé gbogbo nǹkan tí òun bá ti pàdánù ni òun máa rí padà. Òun kò lọ sí ọ̀dọ̀ àáfàá kankan. Abẹ́rẹ́ ifá ló sọ fún òun pé obìnrin náà ló ń lo ògo òun wípé àfi kí òun mú wá láti fi ṣètùtù ọlà ni òun á tó lè rí ògo òun gbà padà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger fi gbòòrò òfin gbé àwọn afurasí 11 fẹ̀sùn fífọmọṣòwò ẹ̀rú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti náwó gan àwọn afurasí 11 tó lọ́wọ́ nínú fífọmọṣòwò ẹ̀rú nípínlẹ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Wàsíù Abíọ́dún, ẹni tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ fún àwọn akọ̀ròyìn Arewa Punch lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nípasẹ̀ ìwé ìròyìn Crime Bulletin sọ wípé ìfigbóró òfin gbé ọ̀hún jẹ́ ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ lórí gbígbé ọmọ pamọ́ àti fífọmọṣòwò ẹrú tí wọ́n fi tó ọ́fíìsì àwọn létí. Abíọ́dún tún jẹ́ kó di mímọ̀ pé àwọn ọmọ 3 míì tún jẹ́ dídólà nígbà tí àwọn afurasí 3 mìíràn sì jẹ́ fífigbóró òfin gbé. Orúkọ àwọn afurasí náà tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà fi léde nìwọ̀nyí: Chioma Oyanya, ẹni ọdún 55 45 àti Nyanya Abuja Joy Ndife, ẹni ọdún 52 48 láti Kurudu Abuja àti Olúṣẹ́gun Isaiah Anjorin, ẹni ọdún 44 44 láti agbègbè Orozo nílùú Abuja. Orúkọ àwọn ọmọ 3 tí wọ́n kó sọ́wọ́ àwọn afọmọṣòwò ẹrú nìwọ̀nyí: Safulai Abdulmumini, ọmọ oṣù 5, Possible Danlami, ọmọ ọdún 4 àti Safiya Mama Sanni, ọmọ ọdún 1 àti oṣù 6. Ó sọ wípé gbogbo àwọn ọmọ tí wọ́n ṣàwárí láhàámọ́ àwọn afurasí tó gbé wọn pamọ́ náà ló jẹ́ gbígbé kúrò láti Gàjèrè àti Táfà lóṣù kẹsàn-án ọdún 2025. Abíọ́dún ṣàlàyé pé ní ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ lórí ọ̀rọ̀ gbígbé ọmọ pamọ́ àti fífọmọ ṣòwò ẹrú ló jẹ́ títari lu ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìfimúfínlẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀daràn ní Minna fún ìwádìí tó lóòrìn nípa abilékọ Victoria Ẹ̀bùn-Òhà, ẹni tó jẹ́ fífigbóró òfin gbé ní agbègbè Oríta Díkò lọ́jọ́ 5 oṣù kọkànlá ọdún 2025 yìí. Bíọ́dún sọ wípé gbogbo àwọn ọmọ náà ni wọ́n dóòlà wọn láì farapa tí wọ́n sì ti wà pẹ̀lú àwọn òbí wọn. Èyí tó mú kí àpapọ̀ àwọn ọmọdé tí wọ́n dóòlà jẹ́ 9 láwọn ibi ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí àwọn afurasí afọmọṣòwò ẹrú
ti wà ní àhámọ́. Orúkọ àwọn ọmọdé tí wọ́n tún dóòlà nìwọ̀nyí: Muhammadu Hussein ọmọ ọdún 4, Kazeem Saidu ọmọ ọdún 4, Idris Saidu ọmọ ọdún 2, Wumi Kairi Salisu ọmọ ọdún 3 àti Good News Sunday ọmọ ọdún 4. Orúkọ àwọn afurasí ọ̀hún nìwọ̀nyí: Victoria Chukwumeze obìnrin ẹni 40 ọdún, Arietta Obiako obìnrin ẹni 50 ọdún, Divine Sunday obìnrin ẹni ọdún 43, Rosemary Ogulogbo obìnrin ẹni ọdún 54, Vincent Emmanuel ọkùnrin ẹni ọdún 41, Rose Nwabufo obìnrin ẹni 50 ọdún, Chioma Onyaya obìnrin ẹni ọdún 55, Joy Ndife obìnrin ẹni ọdún 52, Olúṣẹ́gun Isaiah Anjorin ọkùnrin ẹni ọdún 44, Leo Ugochukwu ọkùnrin ẹni ọdún 65, Ngozi Ugochukwu obìnrin ẹni ọdún 55. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé ìtẹ̀síwájú ìwádìí ti ń lọ lọ́wọ́ láti ṣàwárí àwọn ọmọdé míì tó dàwátì àti àwọn tó kó sọ́wọ́ àwọn afọmọṣòwò ẹrú àti láti fi ìgbóró òfin gbé àwọn afurasí afọmọṣòwò ẹrú yòókù. Gbogbo nǹkan tí mo ní láyé ni mo ná sórí àrùn túmọ̀ inú ọpọlọ tó ń ṣe mí, àmọ́ ọpẹ́ ní f'Olúwa tó dá ẹ̀mí mi sí. Bísọ́lá Badmus ló sọ̀rọ̀ ọpẹ́ bẹ́ẹ̀. Ajá tó relé ẹkùn tó bọ̀ ká kí ajá náà kú ewu lọ̀rọ̀ rí pẹ̀lú gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ní Bísọ́lá Badmus tó ṣiṣẹ́ abẹ túmọ̀ inú ọpọlọ tó sì ti gbádùn báyìí. Ní 9/10 ni Badmus dúpẹ́ lọ́wọ́ Elédùà fún oore ọ̀fẹ́ tó rí gbà láti ṣe ọjọ́ ìbí rẹ̀ míì lẹ́yìn ìlàkọjá rẹ̀ lórí àrùn túmọ̀ inú ọpọlọ. Bísọ́lá sọ lójú òpó Instagram rẹ̀ pé òun jẹ Ọlọ́run ní gbèsè ọpẹ́ fún àánú, oore ọ̀fẹ́, ìbùkún àti àlàáfíà tó fi dá òun lọ́lá. Ló bá lanu kọrin sọ pé ọwọ́ rẹ ni mo rí, ọwọ́ rẹ ni mo rí, ìgbà tí ayé dán mi wò ọwọ́ rẹ ni mo rí. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní kò sí nǹkan tí òun lè sọ ju Olúwa ṣeun lọ. Agbanilágbàtàn ni. Ó ní nígbà tí ìṣòro dé, Ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀ torí èṣù gbógun ní gbogbo ọ̀nà, ṣùgbọ́n Ọlọ́run mú òun borí ogun. Èṣù fẹ́ fọwọ́ rẹ̀ kan òun, àmọ́ Ọlọ́run sọ pé rárá, má ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi, má sì ṣe wòlíì mi ní ibi. Olúwa ṣeun, Ọlọ́run mo dúpẹ́ o. Gẹ́gẹ́ bí Bísọ́lá ṣe wí, ó ní ìrìn àjò náà bẹ̀rẹ̀ lọ́dún 2022 nígbà tí àìsàn bẹ̀rẹ̀ sí ṣe òun tí òun kò sì rò pé nǹkan tó lágbára ni rárá. Gbajúmọ̀ òṣèré náà sọ pé ìyàlẹ́nu ló jẹ́ fóun pé nígbà táwọn dókítà ní òun ti lárùn túmọ̀ inú ọpọlọ, ó ní gbogbo nǹkan tóun ṣiṣẹ́ fún láyé lòun ná sórí àìsàn náà. Díẹ̀ ló sì kù kí ẹ̀mí òun bá àìsàn náà lọ, ṣùgbọ́n ọpẹ́ ni fún Elédùà tó dá ẹ̀mí òun sí. Ó ní òun kò gbàdúrà irú nǹkan tí òun ti là kọjá fún ẹnikẹ́ni, kódà òun ò gbàdúrà irú rẹ̀ fún ọ̀tá òun gan-an. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, àyè ọpẹ́ yọ, ara òun ti yá. Ìdí nìyí tí òun fi wà láyé lónìí láti fi ọpẹ́ fún Ọlọ́run torí ara òun ti le koko. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò já òun kulẹ̀ lábẹ́ bí ó ti wù kó rí. Ó wá dúpẹ́ mọrírì gbogbo àwọn tí wọ́n dúró tì í. Ó ní wọ́n ṣeun, òun dúpẹ́. Bísọ́lá lòun dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tó dúró ti òun lásìkò tí òun fi ṣe àìsàn náà. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun ò lè máa dárúkọ gbogbo èèyàn ní ọ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n Ọlọ́run mọ gbogbo wọn, ó sì rí gbogbo wọn pẹ̀lú. Bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí, ọ̀rẹ́ àtàwọn akin ẹgbẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ló fi ẹ̀mí ìmoore hàn sí ọmọkùnrin rẹ̀ Abdulmalik Ọlásùnkànmí Àyìndé Marshal fún bí ó ti dúró tì í lásìkò tí ogun àìsàn náà le. Ó ní òun gbà ládùúrà pé Ọlọ́run yóò dá ọmọ náà sí nínú àlàáfíà pípé. Ó ní ikú òjijì kò ní jàgbà lọ́wọ́ òun. Ó ní títí láé lòun yóò máa dúpẹ́ lọ́wọ́ Elédùà tí kò jẹ́ kóun di òkú. Láti ìgbà tí Emmanuel ti wá ké sí Ọlọ́ládé ló ti dàwátì l'Ógbómọ̀ṣọ́. Ọ̀kadà Ọlọ́ládé ló gbé padà, wọn ò jọ padà wálé. A ò rí Ọlọ́ládé o, mọ̀lẹ́bí Lọ́ládé ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Ìyá Ọlọ́ládé tórúkọ rẹ̀ ń jẹ́ Ọládòsù Mojísọ́lá ti ké gbàjarè síta pé àwọn ń wá ọmọ àwọn Ọlọ́ládé Ọládòsù láti Ìjẹ̀jẹ̀. Àwọn ti sa gbogbo ipá àwọn láti ṣàwárí Ọlọ́ládé, ṣùgbọ́n pàbó ló já sí. Ìyá Ọlọ́ládé ní àwọn ti fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní àgọ́ ọlọ́pàá Sùnsùn. Gẹ́gẹ́ bí fídíò tó jẹ́ gbígbé jáde síta sójú òpó ayélujára, èyí tó dé sọ́wọ́ akọ̀ròyìn wa. Gẹ́gẹ́ bí ẹlòmíràn tó tún jẹ́ ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé ṣe wí nínú fídíò náà, ó ṣàlàyé pé arákùnrin kan tí wọ́n pè ní ọ̀rẹ́ Ọlọ́ládé kan tí í ṣe sọ́jà tórúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel Matthew ló ní kí Ọlọ́ládé wá gbé òun lọ sóko pẹ̀lú ọ̀kadà rẹ̀
pé káwọn jọ lọ sọ́dọ̀ ìyá bàbá òun. Wọ́n ní láti ìgbà tí Lọ́ládé ti kúrò nílé ní nọ́mbà fóònù ìbánisọ̀rọ̀ rẹ̀ kò ti lọ mọ́. Ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé sọ wípé àwọn ti fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn agbófinró létí ní Sùnsùn àti àwọn Operation Burst. Ó ní wọ́n wá Emmanuel lọ sí ilé tó ń gbé ní Maryland. Àwọn èèyàn tó wà nílé ọ̀hún sọ wípé kò sí Matthew nílé, ó jáde, àwọn ò tí ì fojú kàn án. Níṣe ni àbúrò ọ̀hún tó jẹ́ bàbá Ọlọ́ládé gba nọ́mbà ìbánisọ̀rọ̀ Emmanuel lọ́wọ́ àwọn alábàágbé ará àdúgbò rẹ̀. Nígbà tí wọ́n pe Emmanuel tó sì ní òun bọ̀, nígbà tó dé ọ̀kadà Ọlọ́ládé nìkan náà ló tún gùn wá sí ilé. Nígbà tí wọ́n tàkòtò ìbéèrè sí Emmanuel tí wọ́n pè ní ọ̀rẹ́ Lọ́ládé tó ní kí Ọlọ́ládé fi ọ̀kadà rẹ̀ gbé òun jáde, wọ́n bi léèrè pé níbo ni Ọlọ́ládé wà. Ó sì dáhùn wípé òun ti já sí ìletò kan lágbègbè Ìdí Àràbà. Àsìkò tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ọ̀hún tí wọ́n fẹ́ máa gbé lọ sí àgọ́ ọlọ́pàá ní àwọn ará àdúgbò àwọn alágàdàsí láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ nípa ohun tó ṣẹlẹ̀ lásìkò náà ni Emmanuel díbọ́n bí ẹni pé ó fẹ́ pe èèyàn lórí fóònù ìbánisọ̀rọ̀ tó sì bọ́ bàtà lẹ́sẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ ná pápábùrà. Àwọn mọ̀lẹ́bí Ọlọ́ládé ní tí Emmanuel náà kò bá mọ̀ nípa ibi tí Ọlọ́ládé wà tàbí mọ ohun tó ṣe Ọlọ́ládé kò ní sálọ. Wọ́n ní dájúdájú ìwà ọwọ́ rẹ̀ kò mọ́. Nígbà tó sálọ, àwọn alága àdúgbò tó fẹ́ bi léèrè ọ̀rọ̀ bá sọ wípé àwọn ò mọ̀ pé irú ìwà báyìí ni yóò wù, pé kò lè sálọ síbì kankan ju ibùdó àwọn akẹgbẹ́ rẹ̀ Operation Burst ní Àròmọlé lọ. Nígbà tí àwọn mọ̀lẹ́bí Ọlọ́ládé wá lọ síbẹ̀, wọ́n ní Emmanuel gangan ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí, àmọ́ àwọn ò tíì rí. Nígbà tí àwọn akẹgbẹ́ rẹ̀ ọ̀hún pè tó sì ní òun bọ̀, ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé ní àwọn dúró títí pé ó fẹ́ dé. Ó ní nígbà tí àwọn dúró pẹ́ fún bíi wákàtí 4, nígbà tí àwọn ò rí làwọn bi àwọn Operation Burst náà léèrè pé àwọn ò mà rí Emmanuel. Níṣe làwọn Operation Burst náà bá tún wí pé nọ́mbà Emmanuel lọ mọ́, Emmanuel gbé fóònù mọ́. Ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé tẹ̀síwájú nínú àlàyé rẹ̀. Ó ní níṣe ni àwọn padà lọ sí àgọ́ ọlọ́pàá ní Sùnsùn láti lọ rí DPO ní àwọn tí ń pe nọ́mbà náà kò lọ, kò gbé fóònù. Ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé ni wọ́n nawọ́ gan obìnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Ọpẹ́yẹmí tí wọ́n pè ní ọ̀rẹ́bìnrin Emmanuel. Nígbà tí wọ́n bi léèrè pé níbo ni Emmanuel wà, báwo ni àwọn ṣe lè gbé Emmanuel, ó dáhùn wípé tí wọ́n bá ti rí ìyàkọ̀ òun pé ibẹ̀ ló lọ sùn ní Ìlújù nílé Kúfọ̀, kí amọ́sá ni àwọn agbófinró gbéra lọ sí ibẹ̀. Ṣáájú kí wọ́n tó débẹ̀, àwọn kan ti pe ìyá náà. Nígbà tí wọ́n ó fi dé ibẹ̀, wọn ò bá ìyá náà nílé mọ́. Nígbà tó yá, wọ́n tún padà lọ nawọ́ gan ìyá bàbá Emmanuel. Ẹ̀gbọ́n bàbá náà sọ nínú fídíò náà pé ó dàbí ẹni pé wọ́n padà fún ìyá náà ní bẹ́ẹ̀lì kí ọmọ òun lè yọjú lálẹ́. Ó ní kábíyèsí onísàpá ló ṣe onídùúró fún wọn. Ó ní àti àbúrò bàbá Emmanuel àti ọ̀rẹ́bìnrin sọ́jà náà ni wọ́n lọ sílé. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ ìṣẹ́gun Tuesday, wọ́n ti dé sí àgọ́ ọlọ́pàá láàárọ̀. Nígbà tí wàhálà pọ̀, níṣe ni ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé bá sọ fún wọn pé ṣe bí Emmanuel ń pè wọ́n jọ ń pe ara wọn, fóònù rẹ̀ ò sì kú. Ó ní tí Emmanuel bá ti pa Ọlọ́ládé kó sọ fún àwọn ibi tó bá gbé òkú rẹ̀ sí káwọn lọ gbé, tí kò bá sì tí ì pa tó bá jẹ́ pé owó ló fẹ́ gbà. Ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé ní iyekíye tó bá ní òun ó gbà ni òun ó fún, ṣùgbọ́n kí òun má rí ọmọ, kó òun má rí ní ààyè, kí òun tó má rí òkú rẹ̀ ni kò ní lè ṣe rárá bó ti wù kó mọ̀. Ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé ní ìdí nìyí tí àwọn ọlọ́pàá fi ní kí àwọn ṣe sùúrù pé Ọlọ́ládé máa jẹ́ rírí pé bàbá Emmanuel náà ti fẹ́ dé. Nígbà tó yá, ọmọ kan tó jẹ́ ọ̀rẹ́ Emmanuel bá tún fohùn ránṣẹ́ sí àbúrò Ọlọ́ládé pé kí ló dé tó fi ń fún àwọn èèyàn ní nọ́mbà òun láti máa pe òun pé níbo ni Emmanuel wà. Ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé ní níṣe ni ọ̀rẹ́ Emmanuel bá ní ṣé kò fẹ́ kí wọ́n gbé bí wọ́n ṣe gbé Ọlọ́ládé. Wọ́n ní ọ̀rẹ́ Emmanuel ló fohùn ránṣẹ́ bá ń fún àbúrò Ọlọ́ládé lórí voice note. Ó ní àti ọjọ́ àìkú Sunday ni wọ́n ti ń tọpinpin ọ̀rẹ́ Emmanuel tó fohùn ránṣẹ́ náà. Nígbà tó di àárọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday, làwọn ọmọ àdúgbò padà ṣàwárí ilé tó ń gbé tí wọ́n sì gbé lọ sí àgọ́ ọlọ́pàá. Ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé ní afurasí 7 ló ti wà lágọ̀ọ́ iléeṣẹ́ agbófinró ẹ̀ka tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID ní Ìbàdàn tó fi mọ́ ọ̀rẹ́bìnrin Emmanuel, ìyá bàbá Emmanuel àti àwọn ọ̀rẹ́ rẹ̀ 3, alága àdúgbò àti igbákejì rẹ̀.
gẹ́gẹ́ bí ohun tí ẹ̀gbọ́n bàbá Ọlọ́ládé sọ. Wọ́n ní nígbà tó di ọjọ́rú Wednesday ní bàbá Emmanuel tó yọjú sí àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá. Ọmọ wa ò ní sọnù lọ́lá Olódùmarè. Òfin ṣẹ̀ríà wà lára nǹkan tó ń fa ìṣekúpani Kristẹni ní Nàìjíríà. Ẹgbẹ́ ìgbìmọ̀ Council on Foreign Relations ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ẹgbẹ́ kan tí wọ́n pe orúkọ ara wọn ní Council on Foreign Relations ni wọ́n farahàn ní ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n sì sọ pé òfin ṣẹ̀ríà wà lára ohun tó ń dákún ìṣẹ̀lẹ̀ ìṣekúpani Kristẹni ní apá ẹkùn àríwá Nàìjíríà. Bákan náà ni ẹgbẹ́ náà tún pè fún kí ìjọba wọ́gilé ikọ̀ agbófinró Hisbah tó wà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ìpè yìí wáyé lásìkò tí ẹgbẹ́ náà yọjú sí ìjókòó ilé ìgbìmọ̀ asòfin méjèèjì ní Amẹ́ríkà níbi tí wọ́n ti ń yànnàná ọ̀rọ̀ lórí ohun tó ń fa rògbòdìyàn ní Nàìjíríà, pàápàá èyí tí wọ́n ní ó ń ṣekú pa àwọn Kristẹni. Nígbà tó ń sọ̀rọ̀, Ebenezer Obadare tó jẹ́ ọmọ ẹgbẹ́ kìlọ̀ pé ìjọba ṣẹ̀ríà tó wà ní àwọn ìpínlẹ̀ 12 tó ń lo òfin ṣẹ̀ríà jẹ́ ibì kan tí àwọn alákatakítí ẹ̀sìn Islam pọ̀ sí jù tí wọ́n sì ń ṣe ìkọlù. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá láti apá àríwá ti bu ẹnu àtẹ́ lu ìròyìn náà pé kò ní ẹsẹ̀ nílẹ̀ rárá. Ọ̀jọ̀gbọ́n Bulama Bukati, agbẹjọ́rò kan ní ilé ọba UK, sọ fún àwọn akọ̀ròyìn BBC pé èròǹgbà yíyọ òfin ṣẹ̀ríà kúrò nínú ìwé òfin Nàìjíríà kò kí ń ṣe nǹkan kékeré rárá. Bukati ní ṣẹ̀ríà àti agbára tó ní àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń lò wà nínú ìwé òfin. Èyí yóò jẹ́ kó nira díẹ̀ láti yọ kúrò nínú òfin nítorí ààrẹ Nàìjíríà nìkan kò lè gbé ìgbésẹ̀ yìí. Kódà ilé ìgbìmọ̀ asòfin àgbà kò lè dá sí èyí. Àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ní láti dá sí, tó sì jẹ́ àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń lo àwọn òfin ṣẹ̀ríà yìí kò ní gbà pé kí wọ́n yọ òfin náà kúrò nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Agbẹjọ́rò àgbà Bukati fi kún un pé ọ̀nà kan ṣoṣo tí wọ́n lè fi yọ òfin ṣẹ̀ríà kúrò nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ni pé kí àtúnṣe ìwé òfin náà wáyé, èyí tó sì jẹ́ pé yóò nira púpọ̀ kó tó lè wáyé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Bukati ní òfin ṣẹ̀ríà ti wà nínú ìwé òfin Nàìjíríà láti ọdún 1979, bó tilẹ̀ jẹ́ pé ó ní òkìkí ní ọdún 1999 lẹ́yìn àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní lẹ́yìn ọdún 1999 tí àtúnṣe ti bá ìwé òfin yìí, ó fún àwọn ìpínlẹ̀ ní agbára láti máa lo òfin yìí. Bukati ṣàlàyé pé ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi pè fún òfin ṣẹ̀ríà ní ọdún 1979 ni pé òfin tí wọ́n ṣe ní ọdún náà fààyè gba àwọn ìdúnàdúrà kan lórí ìgbéyàwó, ogún, ìdílé àti àwọn nǹkan míì. Èyí ló fà á tí wọ́n fi ṣe ìdásílẹ̀ ilé ẹjọ́ ṣẹ̀ríà. Ṣùgbọ́n lọ́dún 1999, àwọn èèyàn kan fẹ́ kí òfin ṣẹ̀ríà máa dá sí ìwà ọ̀daràn. Èyí ló fà á tí wọ́n fi ṣe àfikún òfin ṣẹ̀ríà sínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n báyìí wọ́n ti fẹ́ yọ kúrò. Àwọn ìpínlẹ̀ 12 tí wọ́n ń lo òfin ṣẹ̀ríà ní Nàìjíríà nìwọ̀nyí: ìpínlẹ̀ Zamfara, Kano, Sokoto, Katsina, Bauchi, Borno, Jigawa, Kebbi, Yobe, Kaduna, Niger àti Gombe. Ó ṣeé ṣe kọ́wọ́n gógó owó bébà ò tún gbòde o, pẹ̀lú bí báńkì àgbà ilẹ̀ wa CBN ṣe ti mú àdínkù bá owó gbígbà síta. Báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà CBN ti kéde iye owó tí àwọn èèyàn lè gbà síta lọ́sẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026. Èyí tí yóò mú àdínkù bá bí àwọn aráàlú ṣe ní àǹfààní sí níní owó lọ́wọ́ dípò lílo ẹ̀rọ ayárabíàṣá láti san owó. Èyí ló jẹyọ nínú àtẹ̀jáde kan tí àjọ CBN fi síta lọ́jọ́ kejì oṣù kejìlá tí dókítà Rita ICK buwọ́lù. CBN fìdí rẹ̀ múlẹ̀ pé ọgọ́rùn-ún márùn-ún 500,000 ni aráàlú lè gbà síta lọ́sẹ̀ báyìí, nígbà tí àwọn ilé-iṣẹ́ ńlá yóò ní àǹfààní láti gba mílíọ̀nù 5 náírà síta lọ́sẹ̀ kan. Ìgbésẹ̀ tuntun yìí ni wọ́n ní yóò wọ́gi lé èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó mú àwọn aráàlú ní àǹfààní láti gba owó tó tó mílíọ̀nù 5 síta lọ́sẹ̀ tí àwọn ilé-iṣẹ́ sì lè gba mílíọ̀nù 10 síta. Gẹ́gẹ́ bí àjọ CBN ṣe ṣàlàyé, àwọn àyípadà yìí ni wọ́n gbé síta láti mú àdínkù bá bí àwọn aráàlú ṣe ti ná owó pépà jù, tí yóò sì tún ṣe àfikún ètò ààbò gbé ogun ti ṣíṣe owó mọ̀kùmọ̀kù. Àwọn ìlànà tuntun yìí tí wọ́n gbé síta ni ó dá lórí bí a ṣe ná owó tí a sì fẹ́ mú àdínkù bá bí a ṣe ná owó pépà tí a sì fẹ́ kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lo ọ̀nà ìgbàlódé láti lo owó wọn, pàápàá sísan owó lórí ayélujára. Gbígba owó síta lẹ́yìn gbèdéke ọ̀sẹ̀ kan tí CBN gbé kalẹ̀ ló jẹ́ pé ó nílò láti san owó
kó o tó lè gba owó síta ìdá mẹ́ta owó téèyàn bá san wọlé ni yóò láǹfààní láti gbà síta. Tó bá jẹ́ ilé iṣẹ́ ni ìdá 5 ni yóò san láti lè gba owó síta. Owó yìí ni yóò jẹ́ pínpín láàrin CBN àti ilé ìfowópamọ́. Lílo ẹ̀rọ ATM àti sọ̀wédowó gba owó lábẹ́ ìlànà tuntun yìí èèyàn ò ní ní àǹfààní láti gba 100,000 naira lójúmọ́ pẹ̀lú 500,000 naira láàrin ọ̀sẹ̀ kan. Gbogbo ohun tó o bá fi ATM gbà ni yóò jẹ́ àkójọpọ̀ láàrin ọ̀sẹ̀ kan ọ̀hún. Àwọn ilé ìfowópamọ́ báyìí yóò nílò láti máa kó oríṣiríṣi owó sínú ẹ̀rọ ATM. Tó o bá wọlé sínú báǹkì pé o fẹ́ lo ìwé sọ̀wédowó kò yí padà rárá 100,000 naira náà lójúmọ́, èyí tí òun yóò jẹ́ kíkà pé o ti gba owó láàrin ọ̀sẹ̀. Àjọ CBN ní ìgbésẹ̀ yìí yóò jẹ́ kí ọ̀pọ̀ aráàlú tẹra mọ́ lílo ọ̀nà ìgbàlódé láti máa san owó tàbí fún káràkátà wọn. Àjọ CBN wá rọ àwọn aráàlú pàápàá àwọn olókoòwò pé àsìkò ti tó báyìí láti tẹ́wọ́ gba ọ̀nà mìíràn láti gba owó tàbí san owó. Bẹ́ẹ̀ bá gbàgbé, ilé ìfowópamọ́ àpapọ̀ ní Nàìjíríà CBN ti mú àlékún bá iye owó táwọn ilé ìfowópamọ́ yóò máa gbà nígbà tí èèyàn bá gba owó lẹ́nu ATM. 100 kan náírà 100 naira ni wọn yóò máa já báyìí lòdì sí náírà 35 naira tí wọ́n ń já tẹ́lẹ̀. Ìdí èrè o tó ṣe ṣòro láti tọpinpin àwọn agbésùnmọ̀mí, iléeṣẹ́ ààrẹ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Iléeṣẹ́ ààrẹ ṣàlàyé pé àlàfo tó wà nínú ìlànà ìbánisọ̀rọ̀ àti sísàmúlò nẹ́tíwọ́ọ̀kì ilẹ̀ òkèrè nípasẹ̀ àwọn agbésùnmọ̀mí jẹ́ kó ṣòro fáwọn àjọ elétò ààbò láti tọpinpin iṣẹ́ láabi wọn. Daniel Bwala, ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu lórí ìlànà ìbáraẹnisọ̀rọ̀ sọ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ìkànnì Nigeria Info 99.3 FM pé àwọn àjọ tó ń rí sí ìlànà à ń tẹ̀lé ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ wa Nàìjíríà lè tọpinpin àwọn èèyàn tó ń ṣàmúlò àwọn òpó ayárabíàṣá àti àwọn nẹ́tíwọ́ọ̀kì fóònù ìbánisọ̀rọ̀ tó ń ṣiṣẹ́ láàrin ilẹ̀ wa Nàìjíríà. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn nẹ́tíwọ́ọ̀kì tó ń ṣiṣẹ́ níta orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àwọn sátáláìtì rékọjá agbára ìtọpinpin àwọn àjọ náà. Ó wí pé ọ̀pọ̀ àwọn agbésùnmọ̀mí ló gbára lé sísàmúlò àwọn sẹ́lúlà àti nẹ́tíwọ́ọ̀kì láti àwọn orílẹ̀-èdè tó yí ilẹ̀ wa Nàìjíríà ká, èyí tó mú káwọn ibi tí wọ́n wà ṣòro láti tọpinpin. Bwala sọ wípé àjọ tó ń rí sí ìlànà ìbáraẹnisọ̀rọ̀ kan wà nílẹ̀ wa Nàìjíríà tó ní àwọn àkọsílẹ̀ nípa àwọn èèyàn Nàìjíríà àti àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ wọn. Ó ní àjọ kan náà wà tó ń rí sí ọ̀rọ̀ orí ayélujára ayárabíàṣá níbi tí èèyàn bá ti ń ṣàmúlò orí ayélujára tó ń ṣiṣẹ́ ní àárín ilẹ̀ wa Nàìjíríà. Àwọn lè tọpinpin nípasẹ̀ nọ́mbà àdírẹ́sì IP ibi tó nítọ̀hún bá wà. Ó ní tó bá jẹ́ pé Starlink ni àwọn aṣeláàbí náà ń lò, àwọn kò lè tọpinpin wọn torí Starlink kò forúkọ sílẹ̀ ní Nàìjíríà, space ló wà. Ó ní ìṣòro tí wọ́n ní nìyí ní Ukraine àti Russia. Àwọn agbésùnmọ̀mí wọ̀nyí lọ́pọ̀ ìgbà máa ń lo sẹ́lúlà àti nẹ́tíwọ́ọ̀kì ayárabíàṣá láti àwọn orílẹ̀-èdè tó wà lágbègbè tí kìí ṣe Nàìjíríà. Ó ní nítorí náà ó ṣòro láti tọpinpin àwọn agbésùnmọ̀mí. Àwọn agbébọn tún ṣekú pa èèyàn 3 níjọba ìbílẹ̀ ìlà oòrùn Yàgbà, ìjọba ìpínlẹ̀ Kogi kéde kónílé-ó-gbélé láwọn ìjọba ìbílẹ̀ kan nítorí ètò ààbò tó mẹ́hẹ̀. Púpọ̀ nínú àwọn ìjọba ìbílẹ̀ tó wà nípínlẹ̀ Kogi ti ń kéde kónílé-ó-gbélé báyìí látàrí ètò ààbò tó mẹ́hẹ̀ nípínlẹ̀ náà. Akọ̀ròyìn tó wà ní Kogi sọ pé ìgbésẹ̀ náà kò ṣẹ̀yìn bí ìjínigbé ṣe di lemọ́lemọ́ lágbègbè náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. A ó rántí pé láìpẹ́ yìí ní àwọn agbébọn kan yabo ṣọ́ọ̀ṣì CNS kan lásìkò tí wọ́n jọ́sìn lọ́wọ́ lọ́jọ́ ìsinmi tí wọ́n sì jí olùṣọ́ àgùntàn àtàwọn ọmọ ìjọ gbé sálọ níbẹ̀. Ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Yàgbà ní kónílé-ó-gbélé náà yóò ti bẹ̀rẹ̀ láti aago 7 alẹ́ sí aago 5 ìdájí lójoojúmọ́. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ alága ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Yàgbà Babárìndé Sunday fi léde ló ti fi ìdí ìròyìn náà múlẹ̀. Ó ní lásìkò ìgbélé yìí ní àwọn agbófinró yóò máa káàkiri ìgboro ìlú láti rí i dájú pé ẹnikẹ́ni kò rìn gbèrègbèrè kiri lásìkò náà. Àtẹ̀jáde náà sọ pé ẹnikẹ́ni tó bá tàpá sí òfin ìgbélé náà yóò fojú winá ìjọba láìro ti irú ẹni tí ẹni náà ń ṣe. Lẹ́yìn náà ló rọ àwọn ọ̀dọ́, adarí ìlú àtàwọn awakọ̀ kí wọ́n má ṣe fi ojú kéré òfin kónílé-ó-gbélé náà. Èèyàn 3 ti jáde láyé ní ìlú Ìrúndá tó wà ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Yàgbà nípínlẹ̀ Kogi lẹ́yìn tí àwọn agbébọn kan ṣínà ìbọn bolẹ̀ fún wọn
lójú pópó. Nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná ètò ìròyìn ìpínlẹ̀ ọ̀hún Kingsley Fẹ́mi Fáńwò fi léde, ó ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún bá àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn kẹ́dùn. Ikú àwọn èèyàn mẹ́ta náà ló wáyé lágbègbè tó yàtọ̀ sí ara wọn, àmọ́ ohun tó ṣokùnfà ikú wọn kò yàtọ̀ síra rárá. Fáńwò nínú ọ̀rọ̀ rẹ̀ ṣàlàyé pé àsìkò tí àwọn jàǹdùkú kan gbìyànjú láti sá mọ́ àwọn agbófinró lọ́wọ́ ni aráàlú dènà dè wọ́n tí wọ́n sì ṣínà ìbọn fún àwọn aráàlú náà. Ó ní ìròyìn tó tẹ ìjọba lọ́wọ́ ni pé àwọn aráàlú bẹ́gi dínà àwọn jàǹdùkú kan tó fẹ́ sá lọ. Àwọn ọ̀daràn náà ṣínà ìbọn bolẹ̀ fáwọn aráàlú ọ̀hún, èyí tó yọrí sí ikú èèyàn méjì nílùú wọn nígbà tí ẹnìkan farapa lẹ́yìn tó fara gba ọta ìbọn, àmọ́ ó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú kí àwọn ọ̀dọ́ kan yabo àárín ìgboro tí wọ́n sì gùn lé ìfẹ̀hónúhàn. Nígbà tí àwọn ológun dé agbègbè náà láti dá àlàáfíà padà, àwọn ọ̀dọ́ ọ̀hún dí àwọn ológun náà lọ́wọ́. Àwọn kan lára àwọn olùfẹ̀hónúhàn náà tún kọjú ìjà sí wọn, èyí tó yọrí sí ikú ẹnìkan nínú àwọn ọ̀dọ́ náà. Kọmíṣánná ọ̀hún ní yàtọ̀ sí ọ̀dọ́ kan tó kú níbẹ̀, púpọ̀ nínú àwọn ológun náà ló tún farapa yànnàyànnà. Ẹ̀wẹ̀, gómìnà Ahmed Usman Ododo ti ké sí àwọn ọ̀dọ́ náà kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì gba àlàáfíà láàyè lágbègbè wọn. Ododo sọ fún wọn pé kò tọ́ fún àwọn aráàlú láti máa kọjú ìjà sí àwọn agbófinró lábẹ́ bó ti wù kó rí. Gómìnà náà tún rọ àwọn agbófinró àtàwọn ológun láti máa ṣe sùúrù pẹ̀lú àwọn aráàlú lásìkò làásìgbò láàrin àwọn méjèèjì. Láti ṣẹ́gun àwọn ìgbésùnmọ̀mí, ìjọba gbọ́dọ̀ ní àkójọpọ̀ orúkọ gbogbo aráàlú lórí ẹ̀rọ kọ̀ǹpútà. Ajagunfẹ̀yìntì Christopher Musa ló sọ bẹ́ẹ̀. Mínísítà tuntun fún ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà, Ọ̀gágun Christopher Musa ti sọ pé kò tọ́ fún ìjọba Nàìjíríà kó máa sanwó ìtúsílẹ̀ fún àwọn ajínigbé tàbí kó máa bá àwọn agbésùnmọ̀mí dúnàdúrà. Bẹ́ẹ̀ ló tún sọ pé gbogbo akitiyan ìjọba Nàìjíríà láti rẹ́yìn àwọn agbésùnmọ̀mí ajínigbé kò ní so èso rere tí ìjọba kò bá ní àkójọpọ̀ gbogbo aráàlú lórí ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà. Musa sọ̀rọ̀ náà lásìkò tí àwọn aṣòfin fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nílé àwọn aṣòfin náà tó wà nílùú Àbújá kí wọ́n tó buwọ́lu ìyànsípò rẹ̀. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn aṣòfin ṣe fún yìí ló wáyé lẹ́yìn ọjọ́ kan ṣoṣo tí ààrẹ fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí wọn. Nígbà tó ń sọ̀rọ̀, ó ní gbogbo ẹ̀ka ìjọba Nàìjíríà gbọ́dọ̀ wọ́gilé ìdúnàdúrà pẹ̀lú àwọn ajínigbé bó ṣe ń wáyé láwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà lágbàáyé. Musa sọ pé kò yẹ kó sí ìdúnàdúrà kankan pẹ̀lú àwọn ọ̀daràn. Ó ní tí a bá ń fún àwọn agbésùnmọ̀mí ní owó ìtúsílẹ̀, níṣe là ń ró wọn lágbára láti túbọ̀ lọ kó ara wọn jọ láti pinlẹ̀ ìkọlù míì torí pé wọ́n á rí gẹ́gẹ́ bí ọ̀nà àti kówó jọ fún ara wọn. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní gbogbo àwọn ìlú tí wọ́n ń dúnàdúrà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ní àwọn ọ̀daràn náà tó ń padà kọlù lọ́jọ́ míì. Ajagunfẹ̀yìntì ọ̀hún sọ pé iṣẹ́ àwọn ológun ló jẹ́ ìdá 15 sí ìdá 30 láti yanjú ìṣòro ètò ààbò. Ìyókù ni àìríṣẹ́ṣe àwọn ọ̀dọ́ àtàwọn ìṣòro míì. Ọ̀gágun náà ṣàlàyé síwájú sí pé àwọn èèyàn kan tó ti bẹ̀rẹ̀ ìjínigbé tuntun lórí omi láàrin ààlà tó so ìpínlẹ̀ Akwa Ibom pọ̀ mọ́ orílẹ̀-èdè Cameroon. Ó tún sọ síwájú sí pé ìwakùsà lọ́nà àìtọ́ láwọn agbègbè kan ní Nàìjíríà túbọ̀ ń jẹ́ kí ìwà ọ̀daràn gbilẹ̀ sí i. Musa tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn sọ́jà ikọ̀ ọmọ ológun tó ń yẹ àwọn ọkọ̀ wò lójú pópó yóò dínkù nítorí àwọn yóò kó àwọn sọ́jà náà lọ sínú igbó níbi tí wọ́n ti nílò wọn. Lẹ́yìn gbogbo atótónu, lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà, ó ní wákàtí bíi 5 tí wọ́n ṣe fún ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà fòǹtẹ̀lù Ọ̀gágun Christopher Musa gẹ́gẹ́ bíi mínísítà fún ètò ààbò. Musa tó jẹ́ olórí iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà tẹ́lẹ̀ ní àwọn asòfin náà buwọ́lù lẹ́yìn ọjọ́ kan ṣoṣo tí ààrẹ fa orúkọ rẹ̀ kalẹ̀ fún wọn. Àyẹ̀wò rẹ̀ yìí ló wáyé lásìkò tí Nàìjíríà ń kojú ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀, ìgbésùnmọ̀mí àti ìjínigbé lemọ́lemọ́. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà tó wáyé lẹ́nu lọ́lọ́ yìí ní ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ 25 ní Maga, ìpínlẹ̀ Kebbi, pẹ̀lú ìròyìn pé kò pẹ́ tí àwọn ológun kúrò lágbègbè tí àwọn ọmọdé náà wà ṣáájú ìjínigbé ọ̀hún. Ọ̀gágun Musa ti wá sọ pé ohun àkọ́kọ́ tí òun yóò ṣe gẹ́gẹ́ bí mínísítà ètò ààbò ní ìwádìí ẹni pàtó tó pàṣẹ kí àwọn ológun kúrò lágbègbè ilé ẹ̀kọ́ àwọn ọmọ náà kí wọ́n tó jí wọn gbé lọ. Ó ní iléeṣẹ́ ológun kì í ṣe ojo tí yóò máa sá fún àwọn ọ̀daràn. Musa sọ pé a máa wá gbogbo wọn rí pẹ̀lú àjọṣepọ̀ àwọn iléeṣẹ́ agbófinró mìíràn.
bó tilẹ̀ jẹ́ pé ìhà àríwá Nàìjíríà làwọn agbésùnmọ̀mí ti ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé jùlọ, ìjínigbé láwọn agbègbè míì ti di iṣẹ́ tó ń pa òbítíbitì owó wọlé fún àwọn jàǹdùkú wọ̀nyí. Wàyí o, mínísítà tuntun náà tún wá ké sí ìjọba àtàwọn aráàlú kí wọ́n dẹ́kun sísan owó ìtanràn, owó ìtúsílẹ̀. Ó fi kún pé láwọn ibi tí wọ́n bá ti ń san irúfẹ́ owó bẹ́ẹ̀, ìjínigbé níbẹ̀ tún máa ń pọ̀ sí ni. Ta ni ọ̀gágun Christopher Musa? Àbí ọ̀gágun Musa lọ́jọ́ 25 oṣù kejìlá ọdún 1967 nílùú Sokoto. Nílùú Sokoto náà ni ọ̀gágun Musa ti lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama. Lẹ́yìn tó kúrò nílé ẹ̀kọ́ girama ló tẹ̀síwájú ẹ̀kọ́ rẹ̀ nílé ẹ̀kọ́ gíga kan nílùú Zaria níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè lọ́dún 1986. Lẹ́yìn náà ni Musa wọ ilé ẹ̀kọ́ gíga ológun NDA níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè àkọ́kọ́ fásitì lọ́dún 1991. Ọ̀gágun tó gbangba sùn lóyè ni Musa jẹ. Lára àwọn àmì ẹ̀yẹ tó ti gbà lẹ́nu iṣẹ́ ológun ni àmì ẹ̀yẹ Colin Powell lọ́dún 2012. Lọ́dún 2023 ní ààrẹ Tinubu yàn gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Ipò yìí ló sì wà títí di oṣù kẹwàá ọdún 2025 yìí kí ó tó kúrò níbẹ̀ tí ààrẹ sì fi orúkọ rẹ̀ sọwọ́ sílé ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí mínísítà fún ètò ààbò. Tinubu sọ nínú lẹ́tà tó kọ sílé asòfin àgbà wípé òun ní ìgboyà àti ìgbẹ́kẹ̀lé nínú ọ̀gágun Musa láti darí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tó yẹ ló jẹ́ kóun fi orúkọ rẹ̀ sọwọ́ sí wọn. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.